bojú ẹ̀yìn wá. Ojú ẹ̀yìn wá. Nígbà náà o. Gbà náà. Olúwa wọ́n mọ̀ bí gbèsè mi ti pọ̀ tó. Gbèsè mi ti pọ̀ tó. Gbà náà Olúwa èmi ò mọ̀ o. Olúwa èmi ò mọ̀ bí mo ti jẹ ọ́ ní gbèsè tó. Gbèsè mi ti pọ̀ tó. Because this world is not my home. I will live for just one day. I must leave this world just one day. I say, this world will never save me. It will never save me. Heaven is my home. Neither you rich or wretched, neither you have children or not, neither you believe in God or not. Something I want you to know is that one day you must leave this world. My brothers and sisters, I have a question to ask you now. And the question is, where are you going after leaving this world? There is a home prepared for those who accept Jesus Christ as the Lord and Savior. Will you walk towards that home today? Will you, my brothers? Will you, my sisters? Please. Ilé kan bẹ́ẹ̀ lọ́nà jíjìn sáyé. Ọkàn ààrẹ ilé kan bẹ́ẹ̀ lọ́nà jíjìn sáyé ẹ̀ṣẹ̀ yìí. lọ́nà jíjìn sáyé ẹ̀ṣẹ̀. Onínílé táyídá kò lè dé rárá. Táyídá kò lè dé. Ọ̀rẹ́ mi, ta ni kò fẹ́ sinmi níbẹ̀ o? Kò fẹ́ sinmi níbẹ̀. Jọ̀wọ́ dúró. Dúró ọ̀rẹ́ mi. Rọ̀jú dúró má ṣe kú. Dúró. Rọ̀jú dúró má ṣe kú. Dúró mo bẹ̀ ọ́. Màmá. Dúró. Ṣàrọ̀jú o. Rọ̀jú. Dúró má ṣe kú. Bí ẹ̀gún bá wà lọ́nà rẹ o. Bí ẹ̀gún bá wà lọ́nà rẹ. Jọ̀wọ́ rántí oríta fẹ̀gùn dé. Oríta fẹ̀gùn dé. Ìbànújẹ́ bò mọ́lẹ̀. Ó ti rí bẹ́ẹ̀ fólùgbàlà rẹ o. Ó ti rí bẹ́ẹ̀ fólùgbàlà rẹ. Dúró. Rọ̀jú dúró má ṣe kú. Rọ̀jú dúró mo bẹ̀ ọ́. Rọ̀jú o, má máa ṣe kùn rárá. Dúró ọ̀rẹ́ mi. Ṣàrọ̀jú. Dúró, má máa ṣe kùn. The Lord Jesus Christ is looking for where to stay and live forever. Please open your heart for Him today, so that He will enter. He will enter. He will enter. Oh, my brothers and sisters. Ọkàn mi ṣípayá o. Ọkàn mi ṣípayá o. Ọkàn mi ṣípayá. Ọkàn mi ṣípayá o. Wọlé. Wọlé.
bá mi gbé títí láì. Wá bá mi gbé títí Olúwa. Ohun tí o fẹ́ ni wọ́n ò máa fẹ́. Ohun tí o fẹ́ ni wọ́n fẹ́. Jọ̀wọ́ fọkàn mi ṣe bùgbé rẹ o. Fọkàn mi ṣe bùgbé rẹ láéláé. Wọlé. Wọlé. Wọlé ọkàn mi. We all know that Jesus Christ is coming back again. When he comes, where is he going to meet you and I? Where is he going to meet us? Gba Jésù dé láti fèrè fún wa. Yálà ọ̀sán tàbálẹ̀. Níbo ni yóò ti bá wa tèmi? Yóò wá bá wa ká máa kó tán ṣọ̀nà. Ará mi o. Ká tún bá wa sí máa jó. Ǹjẹ́ o lè sọ fún wípé o ti ṣetán? A lè wí pé a ṣetán. Ara Kúnlé dídán lókè. lè wá dídán lókè. Mo ní níbo ni yóò ti bá wa o? Ìwọ àtèmi ká máa ṣọ́nà fún. Ṣọ́nà Olúwa yóò. The Lord needs you today. Leave those things in your hands. Is it fornication, idolatry, robbery, backbiting, killing human being like you? Leave those things. The Lord needs your heart because he wants to welcome you into his arms and be a partaker of the kingdom. Bàbá ń pè ọ́ gbọ́ Olùgbàlà tí pè ó ń pè ọ́. Jọ̀wọ́ gbọ́ bó ti ń pè. Olùgbàlà tí pè. Olùgbàlà ń pè mí ó ní kí n wá. Mo ṣetán. Olùgbàlà mi pè. Ó ń pè ọ́. Mo gbọ́ Olùgbàlà mi pè. Mo gbọ́ bó ti ń pè mí o. Olùgbàlà mi pè. Èmi ó tẹ̀lé. Èmi ó tẹ̀lé. Títí láì. Ọ̀nà tó là. Ṣáà lèmi ó rìn o. Ọ̀nà tó là. Lèmi ó rìn lọ́jọ́ ayé mi gbogbo. Ọ̀nà tó lèmi ó rìn. Èmi ó tẹ̀lé. Tẹ̀lé títí láì. No more weeping, no more crying, no more sufferness, no more hungry, no more thirsty, no more thinking, no more pains. Gambadele. No more weeping, no more thinking. Gbàmbádélé, ìbànújẹ́ yóò dópin. Gbàmbádélé. Gbàmbádélé.
lógo òwúrọ̀, ọ̀tọ̀ lógo ọ̀sán, bàbá tó fògo ṣe ṣúra yé mi, fún mi lógo tí ó bá mi kalẹ̀. òwúrọ̀ láwa o bàbá jẹ́ kó sánsan mi má lẹ́mi o, orí mi kò gbé mi o, ẹlẹ́dàá mi ṣàánú mi, torí pé orí àgbẹ̀ ajá fún àgbẹ̀, orí àlùkò ajá fálùkò, orí mi kò má gbọ́dọ̀ burú, ẹlẹ́dàá mi kò gbọ́dọ̀ gbà bọ́dẹ̀, orí mi kò gbọ́dọ̀ burú o, ògo mi kò gbọ́dọ̀ wọ gbogbo.